ká má gbàgbé àṣà wa, ká má gbàgbé àṣà wa, àṣà ọmọ Yorùbá ó yẹ kó mọ̀ tiẹ̀. tó kókókókó làgógó ró lògbòlògbò báyìí náà ni à ń gbọ́ ohùn Akèrègbè. Èmi náà ni Ààrẹ SB Bákàrè. Lónìí mo ní ìpèníjà fún àwọn ẹgbẹ́ akọ́mọlédè àti èdè ilẹ̀ Nàìjíríà. Mo ní ìpèníjà fún ẹgbẹ́ onímọ̀ WAESAN. Ẹ lanu bẹ́ẹ̀ ni tí èèyàn bá gba tó bá kàwé tó bá gba doctorate wọ́n á pè ní ọ̀mọ̀wé, doctorate wọ́n á pè ní ọ̀mọ̀wé. tí èèyàn bá gba oyè lórí professor wọ́n á pè ní ọ̀jọ̀gbọ́n. mo wá jókòó mo wá wò ó, professor, ọ̀jọ̀gbọ́n, doctor, ọ̀mọ̀wé. ẹ jẹ́ ká jọ wò ó nílé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. ó ṣeé ṣe kí èèyàn kí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n kó sì má jẹ́ ọ̀mọ̀wé. má lanu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí a pè yẹn ní ọ̀jọ̀gbọ́n kẹ́ni ẹ mọ̀mọ̀wé. àmọ́ èèyàn ò lè jẹ́ ọ̀mọ̀wé kó má jẹ́ ọ̀jọ̀gbọ́n. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá wa olóògbé Ṣùpọ̀ Àkànní Kòṣeémánìí Aládìtúwé, bàbá wa olóògbé Ọlárẹ̀wájú Àkànmú Adépọ̀jù, bàbá wa Ifáyẹmí Ọ̀ṣúndàgbònú Ẹlẹ́bùíbọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ yìí mo ò tiẹ̀ ní àǹfààní àti gba ilé ẹ̀kọ́ kọjá láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní débi tí wọ́n dé. ṣùgbọ́n lónìí tá a bá ń sọ pé ọ̀jọ̀gbọ́n, bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n ni wọ́n. ọ̀jọ̀gbọ́n ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí pé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ yunifásitì tí wọ́n sì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ lórí literature àti lórí ewì àti lórí ifá. àwọn wọ̀nyí yìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n, àmọ́ wọn kì í ṣe ọ̀mọ̀wé. bí a bá wo àwọn kápẹ́ńtà, àwọn tó ń mọlé, àwọn mẹkáníìkì tí wọ́n tún ọkọ̀ ṣe, àwọn tí wọ́n tún ẹ̀rọ fóònù wa pọnpọnpọn tó tún ṣe táàpù ní ẹnjìníà, àwọn tá a kálẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n. ṣùgbọ́n ó ṣeé ṣe ká má mọ̀wé. torí náà mo gbé síwájú wa, ẹ jẹ́ ká dábàá orúkọ mìíràn tá a lè fún ẹni tó bá jẹ́ pòfẹ́sọ̀ dípò kí a sọ yí pé ọ̀jọ̀gbọ́n. bóyá ká lẹ̀ mọ́ ká sọ yí pé ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé tàbí ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n kó fi lè yàtọ̀ sí ọ̀jọ̀gbọ́n tá a ní tí wọn ò gba ilé ẹ̀kọ́ kọjá. èmi kéré o, mo kéré lédeléde, ṣùgbọ́n nínú èrò ni mo ṣe wò ó. tí n bá parí ètò tèmi tán, ìwọ náà wo àyíká rẹ, ẹ rí àwọn tẹ́ ẹni pè ní ọ̀jọ̀gbọ́n tí wọn ò sì mọ̀ kankan nípa à ń kọ ìwé kalẹ̀. torí náà tí a bá gbà pé ẹni tó gba doctorate ta pè ní ọ̀mọ̀wé, ẹ jẹ́ ká wá nǹkan míì fún professor tó yàtọ̀ sí ọ̀jọ̀gbọ́n lọ, nígbà tó ṣe pé a ní àwọn tí wọn ò tiẹ̀ kàwé rárá tí a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n. Yorùbá bọ̀ wọ́n ní mọ̀ọ́gé mọ̀ọ́tẹ̀, ìpín ìgbójú báyìí òun ni àlàáfíà. títí ọjọ́ mẹ́jọ tá a pà lórí ètò ẹ̀sìn láàmú ẹ̀kúnṣáwó. ó dìgbà kan náà.